ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹni tẹ́ bá ti ní àǹfààní láti máa wò tí orúkọ tèmi padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́ àdẹ̀kù bó ṣe ń lọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí. Mo fẹ́ sọ nǹkan tí mo rí tí mo ti sábà máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ ní ìjẹta àbí ìjẹrin. Mo ṣe chat tí mo sọ̀rọ̀ lórí kí àwọn obìnrin ká máa ṣe pẹ̀lẹ́. Tó bá wà ní ọkọ má máa ṣe ṣìnà káàkiri. Tó bá mọ̀ pé o ò ní ọkọ fẹ́ kúrò ní ọkọ yẹn lọ jókòó kó wọ́kọ míì. Kò wá dáa kó wà ń bẹ̀ kó máa gbé ọmọ bà fún Ọ̀ṣun. Ẹ jẹ́ kí n fi fídíò tí mo rí tó jẹ́ ìyàlẹ́nu bí àwọn obìnrin ṣe ń pa àwọn ọkùnrin ní ẹkún, bá ṣe ń fi nǹkan burúkú ìṣekúṣe ara wa ta fi ń kó bá àwọn ọkùnrin tó yẹ pé bódẹ̀ ṣe pọ̀ níta nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, n bá ṣó fídíò fún yín àwa sọ̀rọ̀ lé lórí. Ẹ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ nílé iṣẹ́ Oríyọmí Hamzat. I don't understand. Ó bí ọmọ mẹ́rin fún tẹ́gbẹ́ mo ṣe bí ọmọ rẹ̀ mo dẹ̀ kó ọmọ mẹ́rin náà ṣe gbàtí mo ṣe bí láti findings kò sí kankan tèmi bẹ́ẹ̀. Kò sí ọmọ yín ẹyọ kan nínú ọmọ mẹ́rin tàbí ọmọ. I don't understand. Kò sí ọmọ yín mẹ́rin ní òsì abẹ́yẹ ọ̀kan ní òsì bẹ́ẹ̀ kankan ní ìtọ́jà tèmi. Tẹ́lẹ̀ pé ìgbà tí. Kí ló prompt yín gan láti lọ ṣe DNA test ọmọ yín? Thank you sir. Ní last year kòsí ó ti máa ń wà àwọn ọ̀rọ̀ bí àgbèrè náà ni tẹ́lẹ̀ àti ẹ̀bá jà ọ̀rọ̀ lọ́kùnrin dé ni ó sì jà ní ọkùnrin náà ni tẹ̀lé pé tí bá ti wá bá wí bá ti gẹ̀ẹ́tì ẹ̀ bá ti gẹ̀ẹ́tì pé nǹkan tó ṣe yìí láti kó bí ọmọkùnrin tó gbọ́n pé wọn náà máa gbàrú ẹ̀ àárín gbàdé ẹ̀ lòkù mẹ́wàá ẹ̀ ọlọ́run ti fún olóòdòdó rẹ̀ láti kọ́ sáìtì kékeré kan ọmọ tó fún gbàdé ẹ̀ lòkù ọ̀gbẹ́dẹ́ èrò tètè yé mi pé tó sọ pé tó bá ti parí sáìtì wọn ó máa kó lọ sí sáìtì wọn ni láti lọ fún pẹ̀lú èdè pàtó ń wù pẹ̀lú àgbèrè tó ń wù. So pàtó wá di last 2 years ó ń fẹ́ máa kàn sí lọ́mí sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ti máa rí wà lórí ọ̀rọ̀ bá yẹn tó ń pè ní. Ìyàwó yìí náà ti wá sí bí lónìí láti wá jẹ́rìí ṣùgbọ́n torí pé ọlọ́pàá lè fọmọ sí ilé ẹ̀kọ́ dúró láti wọ́n yàrá lẹ́sọ̀ máa tó kọ̀ lu ìyàwó máa tó gbé sílé tó kọ̀ lu ilé ìdàlọ́ lọ́wọ́ rẹ̀ ẹ bá gbèsè máa gbé kọ̀ lu owó tó wá bí lónìí ọ̀rọ̀ ẹ̀rí ọ̀sán lọ́wọ́ fọmọ kékeré kan sí pé mo lè dúró máa yẹn ti àwọn ẹ̀ṣẹ̀ lọ láti kan bí last year ni máa yẹn ti kọ́ sọ̀rọ̀ ìpàdé ọmọ márùn-ún ọjọ́ pé báyìí ní ìwé ìjọba kan yẹn òkè mi ara ọlọ́jọ́ ìṣòro yẹn so ìpàdé wa di last year. bọ́ọ̀lù ọmọ ṣe jẹ́ márùn-ún bọ́ọ̀ mẹ́rin lẹ sọ ní. máa yẹn kò sọ máa tó gbọ́ pẹ̀lú gbàtọ́jọ́ gbé sí. ókè ṣé máa yẹn wá fọ márùn-ún lẹ́ẹ̀mejì ẹ̀. ìyàwó àti ọmọ ìlú sílẹ̀ tó lọ́kọ̀ àwọn kúrò sọ́dọ̀ tí ọjọ́ tẹ̀lé pé báyìí ọjọ́ pé báyìí so ìyàwó mọ̀ iná wa bí lẹ́nu bọ̀ àtọ́lẹ̀ òun lè dúró ó ti bá tiẹ̀ lọ tó bá pèsè ọmọ àgbẹ̀kọ̀ ẹ̀ máa sọ everything fún yín. Ìgbà wá di last year so ó sọ̀rọ̀ pé gbàdé lọ lókun ó wá ló fẹ́ gba ọmọ ọdún kan kò ní wọ́n fẹ́ gbé ọmọ ọdún ọkùnrin ní kò gbà because ó ti ṣe dáadáa pé ó fẹ́ rẹ́pù mi àtọmọdún yín ọkùnrin ní kó bá gbọkùnrin ọ̀rọ̀ ló ń ṣe sọ̀rọ̀ pé rẹ́pù mi mọ́ bá lóbi ni wọ́n gbà láti fi gbàdúrà tó bẹ̀rẹ̀ tó bá gbọmọ ọdún ọkùnrin pé ó fẹ́ ẹ̀ka tó láyà mo ní kò sí tọ́jú ọ ẹ tí wọ́n ti rí gbà òun kọ́ ló sáìtì wọn ní olóògùn nìkan sọ ọkọ dákẹ́ ọ̀rọ̀ wá yá ìmọ̀ká lọ bí iṣẹ́ nítorí ó ti páàkì ó ti lọ. nínú lẹ́yìn jẹ́ bí ṣe wá fi ṣẹ́ẹ̀dì máa lọ bá mi lẹ́yìn pé ẹni àti ọjà tí mo fi kúrò nílé náà kí ló fa àti dẹ́rù mo ṣáàrì pé gbogbo ìrìnàjò wọn àti bàtàjọ́ fẹ́ra wọn pèsè lẹ́yìn yẹn ẹnìkan sọ fún lórí fóònù fásitì fóònù rẹ̀ méjèèjì kọ́kọ́rọ́ ilé ẹ̀ náà mo fi àwọn ẹ̀ nígbà tí bá tiẹ̀ fi mẹ́kùn á tẹ̀ lọ sí ọ̀dọ̀ mi á lọ parí ìjà yẹn tẹ́mi ṣe lọ́gbọ́n ọgbọ́n dání tí wọ́n rí pé wọ́n kàn lọ kó òkè sí nígboro ní kàbí omi yẹn kábà mẹ́rin ọ̀lẹ́kẹ́ wá nà mí pẹ̀lú ọ̀gbẹ́ ẹ̀ lùpá ní ẹ̀kọ́ mọ́lẹ́ ní wọ́n yẹ bá gbọ́lẹ̀ kò jẹ́ gbọ́lódò alọ́pùsá drop fún yẹn
máa parí ọ̀dọ̀ wá di àbí last 3 months ìdí àwọn ọmọ yẹn ti kárí káàkiri pé pẹ́pẹ́ ń bẹ̀rù máa ń gbọ́ fi ọkọ̀ rọrùn sílẹ̀ ọgbà lọ sí ààfin ọjọ́ ìlú àlékiri ọ̀dọ̀ wá tó rojọ́ dání kó máa yí òrojọ́ wọ́n wá ní pé àwọn jọ ń fi ọkùnrin yìí ní o tí wọ́n ti lè fílẹ̀ fún un bóyá kó òun yẹ̀nsá bí mo sọ gbọ́ yẹn tó wá jẹ́ àwọn pàtàkì tó wà láàfin wọ́n á gbẹ̀ pé mi ò tí ì níyàwó o pé kí n lọ jáde fún ọkọ̀ pàtì yẹn lọ ńlọ ìmárì mo máa sọ pé tí o sí kóòtù kí n lọ jáde fún mo wá lọ sí kóòtù kí n lọ gba ìgbé ẹjọ́ yẹn ni òmìnir kóòtù àti ìwádìí ìyẹn wà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ fẹ́ gbàdá first letter ọ̀dọ̀ wá di ọ̀sán kan rò pé ọmọ tó bí fún mi gan lọ́sọ̀ gbé nǹkan ni mo lọ mọ́. Mẹ́rin fọ́kùnrin kọ́ ọmọ pọ́pọ́pọ́kùnrin tí wọ́n lé sí ọlé pẹ̀lú tẹ́tẹ́ máa gbé papọ̀ ọ̀dọ̀ kúrò láti bá ìyàtẹ̀jà pẹ̀lú òfúkúrò lé. Sọ wá gbé níwà mẹ́ta wà lọ́dọ̀ wọn jọ ń gbé pé wọ́n kó lọ first born ọ̀dọ̀ ìjà rẹ̀ lọ́wọ́ mọ́mí lọ́wọ́ ó wù wà kan tó kọ́lá jẹ́ pé ó tún mọ́mí náà tàwọn àbúrò mi pé kọ́ máa lọ báwọn òfin jẹ pé sílẹ̀ wà wọn mọ́. Bọ̀ èmi nìkan ló kù fún mo start pẹ̀lú pé èdè mi sáwọn ìgbìmọ̀ fẹ́fẹ́ tí mo sáájú kọ ẹ̀yìn rẹ̀ kọ́ pẹ̀tẹ́mi ọkọ̀ ọ̀gá mi nígbà yẹn ọ̀lẹ́tà olùkọ́ pẹ̀lú wọn tí mo sọ́pọ́ọ̀tì wọn ìjà yẹn pátákì sọ̀rọ̀ tèmi náà bẹ̀rẹ̀ sí tèmi náà bẹ̀rẹ̀ lọ́rọ̀ lórí tiẹ̀. Sọ ọmọ yẹn ọ̀dọ̀ mi lọ́wọ́ àgbàdo àgbẹ̀ jẹ́lọ́ ṣe daily test ọmọ yìí àti wọ́n á ṣe daily test tó jẹ́ first born pẹ̀lú ìṣọ́ọ̀tì máa jáde tàbí kó sọ́ọ̀tì fún àwọn dáàdì mi kó sọ́ọ̀tì máa lòdì wọ́n jẹ́ 100%. Olùwọ́n ti kó fún mi. Olè Ayọ̀mídé ìṣọ́ọ̀tì náà lòun náà nílé fọ́sọ̀ Ayọ̀mídé. So wọ́n jẹ́ 100% ẹ̀gbọ́n yẹn gbọ́ mi mo lè ṣe mọ́ ṣùgbọ́n láti mú ọmọ yẹn bóde tó ọmọ yẹn wà wọ́n á lọ sí rẹ̀ pé ọmọ yìí yóò iṣẹ́ ti tèmi o fi bàbá rẹ̀ hàn o aláàjì mi ò tí ì kú nílé ẹ̀ wọ́n sọ fún mi pé nǹkan ẹ̀ búrẹ́dà pẹ̀lú ọmọ ẹ̀mẹ́ nǹkan lọ tèmi bí mo ti wá lọ tó máa fẹ́ yí kọ̀nà lé ẹ̀ tọ́jọ́ ọmọ yẹn pẹ́ pé wọ́n ti mú ọmọ rẹ̀ wá mú o yẹn nígbà mú wá fọ́ọ̀tù jẹ́ wà bíi tó kọfẹ́ náà rẹ̀ sọ pẹ̀lú ìbéèrè fún ìlànà àìbéèrè lọ. ọmọdé wà bíi wá mú o yẹn nígbà mú. ẹ̀yin tèmi ẹ lọ gbọ́ wà alájòríyọmí àwọn ni wọ́n ṣe ní orí ètò Kẹ́kọ̀ọ́ra Látẹ̀. Ṣé nìkan tèmi sọ ni wípé nǹkan yìí ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́. Arábìnrin yìí ní ìsọ bímọ 4 nínú ọmọ 4 kò sílẹ̀ tó jẹ́ ọkọ tó lóun fẹ́ sílé tó ṣe ìyàwó lórí ẹ̀. Ó ṣe ìyàwó rẹ̀ pé báwa mọ̀ mi mọ̀ ẹ́ lásán ó ṣe ìyàwó wọ́n ṣe church wedding nínú ọmọ 4 yẹn kò sílẹ̀ tó jẹ́ ti ọkùnrin yẹn ń bẹ̀. Ṣé a rí mọ̀ pé àrà tí obìnrin fi ọkùnrin dá láyé tá a wà yìí kì í ṣe kékeré. Ẹ wo ṣáàtì tí mo ṣe ní ìgẹ́rin kọ́ ni tí mo ṣe láàsì kọ́ ni tí máa yẹn tó wà lábroad tí ẹni tó dẹ̀ ti kú òlé ọkọ tó lò fọkọ mọ́ tó dẹ̀ wá gbalé fún tó ra mọ́tò tó ṣe gbogbo tó fún ní owó ńlá tó fi bẹ̀rẹ̀ ọjà tó já ṣọ́ọ̀bù 2 pọ̀ fún tó jẹ́ pé ìgbà tó máa gbọ́ ẹni tó ti fi sílẹ̀ tẹ́lẹ̀ òun ló wá ń ká wúmà yẹn mọ́lé débi pé oyún tó ní ọkọ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló lóyún fún. So ẹ jẹ́ kí àwọn obìnrin ká mọ nǹkan tí a ń ṣe orí burúkú lẹ́ ń fà lórí ọmọ yín. Ó lọ gbé oyún wá láti ta ó wá jẹ́ kí ẹni ẹlẹ́ni wá máa bẹ́ẹ̀ tọ́mọ. Ní ìsìn báyìí bàbá yìí ẹni tí ó gbẹ́jọ́ wá kò ní ọmọ kankan sáyé. Nǹkan tí mo fẹ́ fàyọ láàrin ẹni wípé ó lè jẹ́ pé ọkùnrin yẹn gangan ló níṣòro. Ṣebí ìwọ tó jóbìnrin náà ló máa pè pé bàbá lágbájá àbí lágbájá mo notice pé kankan ṣe yín o ẹ̀ẹ́dọ́gbọ́n sí láàrin ara yín bóyá ọmọ abẹ́ sọ ni ókè nǹkan tó máa ṣe ókè lọ́ máa ṣe báyìí ọkùnrin àtobìnrin míì ṣe bó tó bá wá láti inú ọkùnrin yẹn kò sí wàhálà ò ní problem mo rá àwọn tó ṣe dáadáa àmọ́ kó wá lọ máa gbóyún wá láti ìta kó wá máa sọ fáwọn ọkùnrin yẹn pé ẹ̀yin lẹ lọ́mọ òbọ̀ ẹ jẹ́ kí múgùn máa bá yín tọ́mọ. Ṣé ẹ mọ̀ pé ìwà tó kù díẹ̀ káàtó lẹ́nu jẹ́ mẹ́ta ní ìsarákùnrin kan tó jẹ́ olórin tó kú láìpẹ́ yìí tó ń pè ní Mohbad tí bàbá ẹ̀ wá ń bè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé òun fẹ́ ṣe DNA test fún ọmọ tẹ́yìn kan wá gbé online tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú bàbá yẹn kiri bó ṣe nǹkan tó ń fa náà ni o
nǹkan tó ṣẹlẹ̀ gangan nǹkan tó lè ṣẹlẹ̀ òun lélẹ́yìí tó lè ṣe ọmọkùnrin yẹn kú bàbá yẹn mọ nǹkan tó ń ṣe lóòótọ́ ọmọkùnrin yẹn kú wọn ò sọ̀rọ̀ DNA test bàbá yẹn bá yà nǹkan tó rò wípé tí òun tó bá lọ sọ pé ọmọ ló na ọmọ tó dọjọ́ wájú àná ṣe bàbá ọmọ òkú sí láyé tó dọjọ́ wájú tó lọ gbọ́mọ fún èèyàn míì nǹkan ọ̀hún tó ti gbà pé bàbá òun ló lọ ọmọ tó yá o tó palẹ̀ ọmọ mọ́ bóyá ó travel ní tó hàn dẹ̀rọ ọmọ yẹn títí tí bàbá fi jáde láyé àbí àmọ́ pé ó lè ṣẹlẹ̀ ẹ wo ṣé ẹni tó bá tó àsìkò kan ìjọba máa ṣe DNA test yẹn ní ọ̀fẹ́ torí tá a bá kó 100% sílẹ̀ ọmọ 90% ni ọmọ àlè nínú 100 90% ọmọ àlè ni níbi tí àwọn obìnrin tó ń ya wèrè dé níbi tí àwọn obìnrin tí wọ́n lè kóra wọn ní ìjánu níbi tí wọ́n lè tọ́jú ara wọn níbi ojú kòkòrò lè bóyá ń lọ lóyún fẹ́ni tí ò rí ṣe wọ́n á gbóyún wọn lọ gbé fún ẹ olówó ìwọ náà ò ní mọ̀ wá máa tọ́mọ wọ́n á wá sẹ́ ẹ́ di múgùn mélòó nínú àwọn ọmọ tí a bí tó wà tó jọ ọmọ tẹ́ẹ̀kọ́ ẹ̀mọ̀ tí àṣírí òtún tó jẹ́ pọ̀ máa lè ní àwọn náà ló ń padà wá da lérú irú àwọn ọmọ tó máa mú bàbá wọn tó máa gún bàbá wọn pa irú ọmọ tó gún bàbá ẹ̀ pa tó kú ẹ̀gbẹ́ bàbá ẹ̀ tó kó sínú pólíbàgì tó lò fẹ́ lọ jù nù ẹ bá wádìí ẹ̀ dára kò lè jọ́ ọmọ bàbá yẹn ọmọ àlè ló máa jẹ́ ẹjọ́ tó rọ́ lóhun ṣé lè ta gbọ́ lálẹ́ ṣé kò jẹ́ kàyéfì ṣé tí ìbá ṣe ọ̀dájú obìnrin ọmọ mẹ́rin kì í ṣe méjì o kó yẹ kó wá ṣàánú kókó tí wàá jẹ́ ọ̀kan ní bàbá yẹn ní ti ọmọkùnrin yẹn ṣe bá dáa mú nǹkan á máa tọ́jú ẹ̀ ní ìsìn báyìí bàbá yẹn ò kò ní ọmọ kọ̀ọ̀kan sáyé kò ní ọmọ kọ̀ọ̀kan sáyé ẹ̀wọ̀n nǹkan tó tẹ̀ máa ń dùn mí jù ní àwọn àṣà táwọn ọmọ Yorùbá máa ń dá nínú ọmọkùnrin tí ó ṣaláìsí àwọn dìdìrín kan àwọn òpònú kan dẹ̀ ń sọ pé ṣé ẹ fẹ́ kó àkúrun ni ṣé ẹ fẹ́ kó àkúrun ni bàbá ẹ pariwo ó fẹ́ jogún ọmọ ẹ ni ṣé ẹ fẹ́ kó àkúrun ni ṣé ẹ mọ̀ yí pé irú nǹkan tó ṣẹlẹ̀ àwọn obìnrin kan ti máa ń mọ̀ yí pé ọmọ táwọn bí fún ọkọ lé wọn mọ̀ pọ̀ máa lè náà dẹ̀ máa jẹ́ kó máa lè bàbá àlè gan kó mọ̀ pé ọmọ yìí o ọmọ ẹni o jẹ́ ká máa bẹ́ẹ̀ tọ ọjọ́ iwájú a máa gbọ́mọ ẹ fún ẹ o àbẹ́ ẹ̀ tí ẹ̀ ń gbọ́ ni so tí bàbá yẹn bá lọ dákẹ́ tó lọ ṣe DNA test ọmọ yẹn tó lọ́jọ́ iwájú ẹni tó máa bá fa wàhálà gan dà bàbá gan tó ti lọ ẹ jẹ́ ká máa ro nǹkan ká tó ṣe o ẹ jẹ́ ká ro nǹkan kí a tó ṣe ṣe lélẹ̀ tí a ń ṣe wọ́n sọ pé obìnrin àwọn tá a bá kó ẹni tó ń kórí burúkú bára wọn jù láyé yìí obìnrin #1 obìnrin #1 ibi táyọ̀ ọkùnrin dẹ̀ ti ń bàjẹ́ ní pé kẹ́ ẹ máa gbọ́ ọmọ àlè fún ọkọ because ìgbà tí obìnrin bá lóyún ṣé ọkùnrin ò ní bá sùn ni lóyún oyún ọmọ àlè àyà ọkọ ní adẹ̀ tó máa bẹ́ẹ̀ sùn pẹ̀lú oyún yẹn bẹ́ẹ̀ ni ògùn ẹ̀ dẹ̀ máa wálẹ̀ bó ṣe ń gorí ọmọ àlè yẹn bẹ́ẹ̀ ni ògùn ọmọkùnrin máa drop ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká ṣàánú àwọn èèyàn ẹ jẹ́ ká láàánú ọmọbìnrin tó jíṣe nǹkan ìfọ́mọkùnrin ní ìsìn ó jẹ epo ọkùnrin yìí ó jatẹ ó jẹyọ ẹ ó dẹ̀ bà iye ọmọkùnrin yẹn jẹ́ first born is 17 years ẹjọ́ tó ìyàwó ló fẹ́ lọ fẹ́ǹsì tó máa bí ọmọ 17 years fún bàbá yẹn ṣe rí pé ọmọbìnrin yẹn ó dá oró bó ṣe wà yẹn tí bàbá yẹn ò bá ṣépè fún àwọn abiyamọ ayé gan ti ṣépè fún nǹkan púpọ̀ wá dùn mí jù ni pé ó kórí burúkú bá àwọn ọmọ ẹ̀ torí bó ṣe wà yẹn àmọ́ yẹn mo ti rú ẹ̀rí o ní Nàìjíríà náà ló ti ṣẹlẹ̀ tó bímọ fún bàbá yìí tó wá rí pé bàbá tó bí tó lọ́mọ yẹn ọjọ́ tó kú ọjọ́ ẹ̀ ló sọ pé ọmọ yẹn ẹni tó lókìkí ní Nàìjíríà ọmọ yẹn kì í ṣe ọmọ ẹni tó kú yẹn o ẹmọ ẹni kan ni o wàhálà ìtàlẹ́ ọdún yẹn lọmọ yẹn kú ọdún yẹn ni ọmọ yẹn kú ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa ṣe ẹ má ká máa gbọ́ ọmọ àlè fún ọkọ mọ́ ẹ stop ẹ ẹ má ká máa gbé ọmọ àlè fún ọkọ wa mọ́ ẹ stop ẹ
number one ó ń kórí burúkú bá ọmọ. Number two ìwọ ọmọbìnrin tó ṣẹ́gun ò lè lálùbáríkà, ò lè ní àfọ̀rí, ò lè làlùyọ torí ó ti bá yé ọkùnrin yẹn jẹ́. ẹlẹ́dàá ọmọkùnrin yẹn náà kò ní jẹ́ kó sinmi, kò ní jẹ́ kó gbélé ayé ṣe dáadáa. Ọjọ́ kí ọmọkùnrin yẹn kókó lọ wá ń jẹ tẹ́ máa jẹ ọmọ 4 nílẹ̀ yìí tá a wà ayé mú tó fi ń tọ́ ọmọ 4 ni láti ọdún kan títí di 17 years. ṣé dídán ni kó jókòó sílé ọmọkùnrin yẹn ni? ṣé dídán ni gbà tó bá mọ̀ pé ókè ó lè bí ọmọ kan, ó bá dẹ̀ mọ̀ pé kò bóyá ọmọkùnrin yẹn bóyá nǹkan kò tètè kò wá ààrẹ ò ṣe bẹ́ẹ̀ kò lè fóbìnrin lóyún ni. ṣé wàá dẹ̀ fi ilẹ̀ wà lọ fọkàn míì? bóyá pààyàn ọmọ alẹ́ ọkọ ló tiẹ̀ gbé fún tó dẹ̀ fi ilẹ̀ á ti fẹ́yàwó míì. ìgbà tó bá máa padà ní ó fẹ́ wá kílèmù ọmọ yẹn, bàbá gan á ti níyàwó tiẹ̀, á ti bímọ tiẹ̀. ọwọ́ go ò ní problem, bọ́ eléyìí tó ọmọbìnrin ṣe ó ti ní problem. Ó ti ní problem torí àwọn tó tiẹ̀ ń wù ẹ̀ lásán gan èpè náà ń gbé ọmọbìnrin yẹn ṣẹ́. ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe o, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe o. gbogbo wa ní ṣubú dànù ní bólórí burúkú dòwò pọ̀. ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká stop láti máa gbé ọmọ àlè fún ọkọ. kò ń jẹ́ kí ọmọ làlùyọ, kì í jẹ́ kí ọmọ ṣoríire. eléèga mo wo báyìí ara mi dẹ̀ ń ṣẹ́gìrì pé eléyìí tún gbẹnu tán o. nǹkan wo àwọn obìnrin ẹ ṣẹ̀jẹ̀ ká mọ̀ nǹkan tá ń ṣe. ìyẹn lọ bẹ́ẹ̀. ẹ̀yin tẹ̀sí àwọn pẹ́lá àtọ́jọ́ tẹ̀ ti sọ̀rọ̀ Mohbad ẹ̀ẹ̀kan ṣoṣo, ẹ̀ẹ̀kan tí mo dẹ̀ dá sí náà mọ́kàn tí ẹ̀ bá wọn dárò ni. ṣé ẹ rí àwa Yorùbá ọjọ́ tá a bá fi ààbò sílẹ̀ ọjọ́ yẹn la máa bọ́ nínú wàhálà. ní Nàìjíríà yìí àwa Yorùbá láàní àròjinlẹ̀. tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí wa báyìí, nǹkan tá a lè gbà yẹn a dẹ̀ máa fi lọ́mọ làkejì wa. àwa Yorùbá la ń ṣe, Yíbò kì í ṣe, Haúsá kì í ṣe. ẹ̀yin kan wá bọ́ síta ẹ bẹ̀rẹ̀ sí ń bú bàbá. mo kàn wo ṣáàtì kan, inú dẹ̀ ń run mí. àgbàlagbà lórí ṣe ṣáàtì yẹn. ó ní pẹ́pẹ́ sí, ó ní ìyá bàbá Mohbad, ó ló máa kọra mọ́mọ́ ẹ̀, ó máa kọra mọ́yàwó ẹ̀, ó ló jẹ́ kó máa fọ̀rọ̀ lọ́mọ́. ìgbà tó ra mọ́tò ó ní kẹ́pẹ́ sí o, ilé ni kọ́kọ́kọ́kọ́. ẹ jọ̀ọ́ torí ẹ lọ́ọ̀ màmá àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi. tí bàbá yẹn bá jẹ́ ẹni tó ń kanra, ẹ ti rí lójú bàbá òun ṣe ẹni tó ń kanra. Ọlọ́run, bàbá òun ṣe ẹni tó kanra. bàbá try láti tọ́ ọmọ ẹ̀ sọ́nà, ṣùgbọ́n ẹ mọ̀ kọ́nà kó ṣàánú èèyàn. nílẹ̀ Yorùbá tá a wà yìí, tí ẹ bá kọ́lé, tẹ bá kọ́kọ́ ra mọ́tò, àwọn òbí wo ò ní gbà, àfi kó àwọn òbí ẹ̀ má mọ̀. táwọn òbí bá ti pọ̀ ọwọ́ yín dí sówó báyìí náà ti máa pè sákìyèsí pé lọ́kọ́lé tó rán bìlíìfù pé ilé gọgọgọgọ ní kókó. àìmọye ọ̀pọ̀ èèyàn tó kọ́lé tí ò ní mọ́tò, tí wọ́n bá ti rí ilé tó máa forí ẹ̀ pamọ́ sí, èèyàn tuntun ṣe nǹkan díẹ̀ nú ayé nìyẹn. nínú nǹkan bíi 10 tí wọ́n fẹ́ ṣe láyé, èèyàn ti ṣe 3 ń bẹ̀. òun ló mú kí bàbá yẹn sọ pé ókè o, kọ́lé o, ẹ̀yin lẹni kó ra o, kọ́lé o. ẹ̀yin kan wá sọ pé bàbá máa kọ́ra torí ẹ̀ níyàwó ẹ̀ lórí ṣe kinní kan. ó kọ́ra, ó tọ́mọ ẹ̀ títí tó fi dé ọjọ́ orí ẹ̀ yẹn, tí ò síyàn kan tó bá fọwọ́ kún pé èmi àti ẹ̀ kò sí ìyá, bàbá ìyá àtọmọ ẹ̀ náà ní àtàwọn àbúrò àtẹ̀gbọ́n ẹ̀. so ìsìlẹ̀ wá sọ pé ó ń kọ́ra. ó tún wá yá, ìyẹn tẹ̀ tó wá dùn yìí. wọ́n sọ pé ó fẹ́ jogún ọmọ ẹ̀, ó fẹ́ ṣe kinní kan. tó bá jẹ́ ẹ̀yin, Ọlọ́run jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí kó ṣẹlẹ̀ sí mi. ẹni tó dẹ̀ ṣẹlẹ̀ sí àfi yọ akọ̀fí ẹ̀ fi ń sọ̀rọ̀ ni. tó bá jẹ́ ẹ̀yin ni lọ́mọ kú bá yẹn, ó fẹ́ ìyàwó yẹn bẹ́ẹ̀ náà pé èyí ẹ̀ tán fẹ́ra wọn. ẹ̀dẹ̀ ń gbé fọ́tò, mo kàn rí tí wọ́n ń gbé fọ́tò kan káàkiri. fọ́tò kì í ṣe, èmi ò rí nǹkan tó special, nǹkan tí bàbá yẹn sọ. ó ní wọ́n náà fẹ́ ṣe mọ̀ mi mọ̀ ẹ́, ó nígbà tó ń dé náà ṣéǹjì ẹ̀. bàbá yìí ò sọ pé wọn ò ṣe ìyàwó, ó ní wọ́n ṣéǹjì ẹ̀, wọ́n sọ di rẹpẹtẹ. bàbá yìí ò gbogbo ọ̀rọ̀ tó ń sọ, gbogbo ẹ̀ ni mo ń wò, kò sílẹ̀ tó fi parọ́. ókè wá ló fẹ́ jogún ọmọ ẹ̀, ṣé kó wá lajú ẹ̀ lẹ̀
lóòótọ́ ìyá bàbá òun jogún ọmọ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n kò lè lajú ẹ̀ lẹ̀ nǹkan tó tọ́ sí ọmọ ẹ̀ kí ẹni ẹlẹ́ni kókò gbé lọ just like that. Tó bá jẹ́ ẹ̀yin ni ẹ̀yin náà ò ní gbà. Tó á pọ́ fẹ́ jogún ọmọ ẹ̀ òun ló bí ọmọ ẹ̀ tó fẹ́ jogún ẹ̀ jẹ́ ó jogún ẹ̀. Mi ò rí nǹkan tó fa wàhálà nínú ọ̀rọ̀ yìí. Mi ò rí wàhálà kankan nínú ọ̀rọ̀ yìí. Ẹ fẹ́ jogún ọmọ ẹ̀ torí bẹ́ẹ̀ ló fi ń sọ̀rọ̀. Ókè gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn ń sọ tí ò bá tún sọ náà ẹ̀yin náà lè pé ó gbọ́dọ̀ báyìí kò sọ bàbá òṣì bàbá kinní kan ó ti gbowó ni. Ṣé wọ́n sọ pé gbowó 5 million lọ́wọ́ èèyàn kan tí bàbá ẹ̀ ò dẹ̀ gbà kọ́bọ̀? Ṣé ẹ mú àwọn ẹ̀rọ tó wà nínú ọ̀rọ̀ yìí? Ẹ jọ ẹ wá máa dá sí ọ̀rọ̀ ẹ jẹ́ ká dá sí ní ọ̀nà tá a fi ní jẹ̀bi tí wọn ò fi ní dẹrù ẹlẹ́rù lé wa lórí. Torí bẹ́ẹ̀ mi ṣe mọ̀ọ́mọ̀ má dá sọ̀rọ̀ because ọ̀rọ̀ yẹn mo ti wò ó ọ tó ń bú bàbá lọ sí ọmọ ẹ̀ bàbá kọ́ ọrùn ẹ̀ mọ́ wò pa ṣé bàbá tó ń ṣe ọ̀fọ̀ ṣé ó wà níbi tó ti ń sin ọmọ ẹ̀ ni. Ibẹ̀ mo ti wò pé àwọn tó ń sọ̀rọ̀ gan-an díẹ̀ nínú wa ló ní àròjinlẹ̀ náà dẹ̀ ń wo nǹkan dáadáa kan tó sọ ọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo nǹkan tí bàbá yẹn bá fẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ ẹ má jẹ́ ká máa halẹ̀ mọ́. Ẹ jẹ́ kí bàbá yẹn kó sọ nǹkan tó wà nínú ẹ̀ nígbà gbogbo wọn ń gbégun ti báyìí tẹ́lẹ̀ wọn ń gbé fọ́tò èmi ò rí nǹkan tó special nínú fọ́tò wedding yẹn èmi ò tiẹ̀ rí nǹkan tó special bẹ́ẹ̀ mi rí nǹkan tó jó òrìrí kì í ṣe court wedding kò dẹ̀ ń ṣe church wedding kò yé yín kì í ṣe court wedding kò dẹ̀ ń ṣe church wedding anybody ló èkó agbádá sọ́run kó lè ṣe kinní eléyìí tí mo mọ̀ pé ó le jù nílẹ̀ Yorùbá ní court wedding tí wọ́n bá ṣe pẹ̀lú obìnrin òun ni mo mọ̀ pé ó le jù. Ẹ má jẹ́ ká díẹ̀ ká máa mo dẹ̀ ti ń rí orí péjì kan tó ti ń fi kinní yẹn ń bára yín wọ́n ti ń bára wọn ẹ má yẹ ká wọ́n bá ara wa jà lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ bí ìgbà tí wọ́n kọ́ ṣe chat ẹ jẹ́ kí ọlọ́pàá kó ṣe ìwádìí fínífíní ká mọ ibi tí ọ̀rọ̀ yìí ti ń bọ̀ ká dẹ̀ mọ ibi tó máa parí sí. Bí bàbá tó ó lè jogún ọmọ ẹ o ó kù sọ́wọ́ ìjọba àtàwọn ẹbí yẹn bí a kò lè jogún ọmọ ẹ o ó kù sọ́wọ́ ìjọba àtàwọn ẹbí àmọ́ ká máa bú bàbá ó ṣe máa ṣé kí bàbá máa sọ̀rọ̀ kó ọ̀rọ̀ tó wà nínú ẹ̀yẹn tí ò bá sọ tí ó bá lọ ṣe bẹ́ẹ̀ parí ọ̀rọ̀ yẹn bàbá ẹ̀ wà lẹ̀ kò ní pẹ́ kú torí tó bá rọ̀ á máa wò ó pé ó dẹ̀ kí n sọ̀rọ̀ yìí o ó dẹ̀ kí n sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yẹn ẹ̀rí ọkàn á bẹ̀rẹ̀ sí máa dà láàmú so bó ṣe sọ síta yẹn ọkàn ẹ̀ máa fúyà free so ẹ má yẹ ká máa bàbá yẹn tó ń káwọn èèyàn tiẹ̀ ń bú ó yà mí lẹ́nu ẹ ó parọ́ bàbá yìí ò parọ́ tẹ́ bá lọ wo ṣáàtì yẹn dáadáa bàbá yìí ò parọ́ ó náà fẹ́ ṣe mọ̀ mí mọ̀ ẹ́ náà fẹ́ ṣe ó tó ébò olóyè ọ̀kan lòún mú dání ó nígbà tó yá náà ṣéǹjì ẹ̀ ṣéǹjì tí bàbá yẹn dẹ̀ mí ni pé wọ́n sọ di nílá wọ́n sọ di àṣẹ engagement àṣeléyìí nǹkan tí bàbá yẹn mí nìyẹn tó ẹ̀yin tèmi ẹ má jẹ́ kí a gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sórí ká ṣe kí ni ká fa tiwa lọ́wọ́ ọ̀nà lọ́jọ́ èmi á ṣàánú gbogbo wa o àní bí olóògbé obìnrin àní bá pàdé ẹni tá máa fẹ́ tọmọ máa fẹ́ láàrin ọdún kan tó máa di pé á máa sọ pé ọmọ kan ó ṣe Ọlọ́run jẹ́ pé ọmọ wa pàdé irú ẹ̀ o àwa náà dẹ̀ ní pàdé irú ẹ̀ o lágbára ọ̀nà àní sòkó àní sun òkú ọmọ wọn ò ní gbókò ọmọ wá sẹ́yìn mọ́tò wá ká mọ́lé bàtà ọ̀fọ̀ bàtà òṣì bàtà ìṣẹ́ bàtà ẹkún òjijì wọn ò ní bọ́ sẹ́nu náà orí kọ̀ọ̀kan wa lágbára lọ́wọ́ ẹrù tí alábíàmọ́ ò kì í tú Ọlọ́run jẹ́ kán gbé ká mọ́lé o àní ṣòfò ọmọ àwa náà àwọn ọmọ wa ò ní fojú sunkún wa nínú ọdún yìí àjẹyó àti àjẹṣẹ́kù ó lé kò ní lè mọ́ èmi àti ńlára lágbára lọ́wọ́ Ọlọ́run a máa ṣiṣẹ́ àtìnílé lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ó ti máa ṣiṣẹ́ àtìmọ́ ní ìsìn pé ó ti pẹ́ àmọ́ ní ìsìn máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí n bá ti wà ń lé ọwọ́ wàhálà yẹn ti pọ̀ jù òun ló fà á àmọ́ ní ìsìn Ọlọ́run á fún gbogbo wa ní ọkàn balẹ̀ á ṣe àṣeyọrí á dẹ̀ ṣe àṣeyìí ẹni ò ní gbà ṣe wá ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ó dàbọ̀.